من موادة والله قادر والله غفار صرفتني مثلا ليش وليتنا فايز وديتنا مثلا ليش يدفعنا مجال فوق داي با سادو با صوم مجال فوق نفسي حتى لا يسجون فارج بين سلمين غيرمين فارينا مستبشر يا الله يا رب العالمين Sunday Igboho òòṣà ó bàbá dami tí bẹ́ẹ̀ lùkùtọ̀ ọlọ́run gbogbo ẹni tí bá ń ro aburú sí l'Abuja tẹ kóra yín jókòó sí Abuja ẹ̀yin wèrè tẹ kóra yín jókòó sí Abuja tẹ bá ro aburú sí ẹ parẹ́ l'Abuja. tó pé ó dúró ìpè ìran ìyà ò ní jọ ìran òun ẹ tó bá sì ti dúró bẹ́ẹ̀ òun ló lórí mùsùlùmí òun ló lórí onígbàgbọ́ òun ló lórí ẹ̀sìn àbáláyé torí pé ń tàn sọ bẹ́ẹ̀ ni pé kò sí ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó wà lẹ̀ Yorùbá ni pé òtítọ́ ẹ̀tọ́ bá ti wá dúró bẹ́ẹ̀ òtítọ́ nù Sunday Igboho dún fún gbogbo Yorùbá ọlọ́mọdé ọ̀parí láyé. Professor Akintoye ọ́fíìsì ti ọ̀tọ̀ òní leader fún gbogbo ilẹ̀ Yorùbá leader fún gbogbo ilẹ̀ Yorùbá wọ́n yìí bá dù leader ẹ̀yọ̀kan ṣoṣo làmà ní Awólọ́wọ̀ nígbà tí ń ṣe leader òun nìkan ṣoṣo nínú Awólọ́wọ̀ sì kú ọkàn Ajásin ẹ̀yọ̀kan ṣoṣo lónìí nígbà tó ọkàn Ajásin lọ́wọ́ kan Abraham Adesanya lọ́wọ́ kú ní 2014 láti gba náà àní leader mọ́ kó tó di pé Ọlọ́run wá yan Professor Akintoye ní leader Yorùbá so Yorùbá nation no going back Yorùbá nation no going back.